tabaníkà sọ̀rọ̀ orí àwọn Yorùbá tó ń gbé Èkó ló wọn ń dáríjì èèyàn lórí lọ́ọ̀yà àgbà tó wà lẹ́kọ̀ọ́ pàápàá bó ṣe jọ́ rẹ̀ mi tó mo draw back wọ́n tún ṣe sẹ́mínà pé kò sẹ́ni tó gbọ́dọ̀ jáde lọ dìbò it's your franchise bó tiẹ̀ ṣe máa padà sí Yorùbá Nation lọ́túnla nǹkan tó ṣe kàn lé ní rèé ẹ̀já ṣe ká mójútó. yes ó dàbẹ̀ tó lòun fẹ́ kọ ìyàwó yẹn dẹ̀ ń rọbí lọ́wọ́ ìwọ ló lóyún tó wà nú ẹ̀ ó yẹ kó lè fi mọ́tò gbé obìnrin yẹn lọ sọ́spítù àbí kò yẹ kó bímọ tó bá bímọ tán then tó bá mọ̀ kó fẹ́ kọ́ tòótọ́ fi gbogbo lẹ́yìn lẹ̀ fún má stress torí ọmọ tó bí dání yẹn ó sì lè di lọ́ọ̀yà ó lè sì di engineer ó dẹ̀ lè jọ ọwọ́ ẹ̀ ló máa kúlé lọ́jọ́ iwájú Ìgbò ti fẹ́ Yorùbá ti fẹ́ Ìgbò then irú agídí náà ṣe kò pé but Yorùbá ló fà á ọjọ́ ìbò lọ́dọ̀ tiwa ní police station wa ń bí àwọn Yorùbá tó wà bẹ̀ ò pé 50 wọ́n jòkó sílẹ̀ wọ́n wo tẹlifíṣàn wọ́n wo àrélù wọ́n wo kòtè ọ̀run wọ́n wo behind the cloud àti wọ́n ti ṣe wọ̀nyẹn wọ́n ṣe mọ́ wọ́n máa nà gílẹ̀ wọ́n wo Jídé Kòsọ́kọ́ àti eré ayọ̀. Alóore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alóore ẹ máa wò ó Saduana of Sokoto àti Tafawa Balewa wọn náà jókòó pé kí náà lè ṣe sí ẹ̀yà Ìgbò àwọn wá ní ìjọba dáhùn pé bó bá gba Ìgbò as labourer kò ní pẹ́ gbalẹ̀ mọ́yàn lọ́wọ́ tó bá gba Ìgbò as cook kò sí nǹkan tí wọn ò ní dá lára wọ́n má tètè gbàgbéra wọn ronú wọ́n dàbí kẹ̀kẹ́ mọ́tò tí ò ní bírèkì lọ́rọ̀ wọn Ìgbò ibi tó bá ti dojú kọ ló ń lọ. ṣùgbọ́n àwa irú lédi tó ń ṣe fídíò yìí ń sìn tó bá jádùúgbò mi ló ti dàgbà tó ń dàgbà sí wa lọ́wọ́ tí mo bá rí níbi kan tí mi ò like màá bọ́ọ̀lù ẹ̀nu mọ́tò màá bá sọ̀rọ̀ lẹ́yìn tó bá tún bá níbi mi tí ò tẹ́ mi lọ́rùn màá ṣẹ̀ wá lọ́ọ́ lé wọn màá lọ sọ fún bàbá àti ìyá ẹ̀ pé kí wọ́n bójútó ọmọ yìí dáadáa. ìyẹn Yorùbá nítorí tí a ní ètò àti ẹni tó jí láàárọ̀ tó dẹ̀ kíkì bàbá stand up I want my school fees Ìgbò tó fi ẹ̀pá jí bàbá ẹ̀ lẹ́yìn tó bá rí Haúsá tó sùn àti Yorùbá tó sùn síbi kan ó lè dúró lẹ́gbàá ìyá ẹ̀ kó fi jí ó lóun fẹ́ jí ṣe orí ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta Nàìjíríà àbáramu. Yes, and that was what the worst thing Lord Lugard did nígbà ayé ẹ̀ tọ́lọ́ máa fi àjẹ́ lọ́rùn. ní 1914. a ti carry on pẹ̀lú life wa pẹ̀lú Awólọ́wọ̀ àwọn Ìgbò náà ti carry on pẹ̀lú life wọn Haúsá ti ṣe tiẹ̀ náà ìwọ òun ló lóun rí ibìkan tí wọ́n bu iyán sórí ewé àwọn èèyàn dẹ̀ jòkó ráǹdì ẹ̀ ó ní wọ́n dẹ̀ ń jẹ́ without plate ìyẹn Lord Lugard. He explained a lot of things to them in Britain. Then he now said, okay, let's go and annex the place. He forcefully bring us together. But he said, if we are not compatible for 100 years, we should separate. And thank God, 2014, the amalgamation gum expired. So you keep my agency. What he overuse the tenancy, we are going to my lawly. Then ó yẹ kí Yorùbá náà ṣe kí ni ká ti pèrè padà síbi tó wà àwọn tó wà lọ́wọ́ náà kan ti máa bọ̀ nílé ṣe bó rántí àwọn tó dìbò ní Onitsha everything bí wọ́n ṣe bèrè pé tani wọ́n fẹ́ dìbò fún tó ní APC wọ́n dà díẹ̀ délẹ̀ wọ́n lù wọ́n ṣe gbogbo ẹ̀ yes. nínú ìbò tó ń lọ lọ́wọ́ ìsà. wọ́n lù wọ́n ìnira owó yẹn àti àìróúnjẹ jẹ ó jẹ́ káwọn èèyàn jáde then àwọn Ìgbò tó rọ́ọ̀lù tèkó rẹpẹtẹ wọn ò rówó láti ṣe business wọ́n ti out of their patience. Oh, frustrated. What we are frustrated. So, èmi ò ní káwọn Yorùbá fọwọ́ kàn wọ́n. We are all neighbors. They should leave them. Oni torí tí wọ́n bá ní wọn ò ní lọ sí area ọ̀dọ̀ tí wọ́n lọ́jọ́ iwájú
tí iṣẹ́ bá tó wá gbé wọn lọ síbẹ̀ bàbá kan tiẹ̀ pín sí mẹ́ta a sì máa rajà lọ́wọ́ ara wa àwọn míì sì máa ṣẹ́kù síbí náà o lè sọ pé adìyẹ dà ẹ́ lóògùn kò fọ́ lẹ́yìn náà kò yẹ kó bá wọn jà kó má bá wọn jà gbogbo kan lè máa lọ torí tàbá ní ká sọ̀rọ̀ orí àwọn wọn ń dáríjì èèyàn lórí lọ́ọ̀yà àgbà tó wà lẹ́kọ̀ọ́ pàápàá bí ó ṣe jọ́ ọ̀rẹ́ mi tó mo draw back wọ́n tún ṣe sẹ́mínà pé kò sẹ́ni tó gbọ́dọ̀ jáde lọ dìbò it's your franchise bó tiẹ̀ ṣe máa padà sí Yorùbá Nation lọ́túnla ìkan tó ṣe kàn lé ní rèé ẹja ṣe ká mójútó ó dàbẹ́ tó lóun fẹ́ kọ ìyàwó yẹn dẹ̀ ń rọbí lọ́wọ́ ìwọ ló lóyún tó wà nú ẹ̀ ó yẹ kó lè fi mọ́tò gbé obìnrin yẹn lọ sọ́spítù àbí kò yẹ kó bímọ tó bá bímọ tán then tó bá mọ̀ kó fẹ́ kọ́ tòótọ́ fi gbogbo lẹ́yìn lẹ̀ fún má stress torí ọmọ tó bí dání yẹn ó sì lè di lọ́ọ̀yà ó lè sì di engineer ó dẹ̀ lè jọ́wọ́ ẹ̀ ló máa kú lé lọ́jọ́ iwájú Ìgbò ti fẹ́ Yorùbá ti fẹ́ Ìgbò then irú agídí náà ṣe kò pé but Yorùbá ló fà á ọjọ́ ìbò lọ́dọ̀ tiwa ní police station wa ń bí àwọn Yorùbá tó wà bẹ̀ ò pé 50 wọ́n jòkó sílẹ̀ wọ́n wo tẹlifíṣàn wọ́n wo àrélù wọ́n wo kòtè ọ̀run wọ́n wo behind the cloud àti wọ́n ti ṣe wọ̀nyẹn wọ́n ṣe mọ́ wọ́n máa nà gílẹ̀ wọ́n wo Jídé Kòsọ́kọ́ àti eré ayọ̀ ìyẹn náà máa ń pọ̀ sí ní sùúrù wọ́n dẹ̀ kó káàdì wọn fílẹ̀ síbi tó wà look at the pain tí wọ́n fi register wọ́n dẹ̀ fún wọn káàdì just go there your franchise tẹ̀ka. ó lè lù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀. ó lè dọ̀la kó kan mọ̀ ẹ́ ó lè dọ̀la kó kan ìyàwó ẹ́ ó lè dọ̀la kó kèèyàn ẹ́ a ti burú jù olódò ni wá we are stark educated illiterate ní Yorùbá tó ń gbé Èkó wàá rí bó ṣe máa jáde ní ti Sanwó-Olú àwọn máa jáde rẹ pé gbogbo even wọn ò lè ráyè gbogbo scale máa já wọn ti kọ́gbọ́n hardware ní gbogbo bàtà bẹ̀rẹ̀ democracy àwọn fọkànáìsà ló wà ní House of Assembly mo lọ́rẹ̀ẹ́ tó jẹ́ clearing and forwarding. táwọn èèyàn yà sí ń gbà yẹn. wọn ò ní gbélé wọn ò ní gbéjọba lẹ Babangida ò ní gbélé Babangida ò ní gbélé wọn ò ní gbélé àti Abdulsalam ò ní gbéjọba lẹ irọ́ ní gbogbo ẹ̀wọ̀n kò ní gbélé ó gbélé. then àwọn filmmaker àwọn àrélù àwọn Fúnkẹ́ Akíndélé àwọn ẹ̀yà wọn ṣe eléyìí tó ń ṣe ní fíìmù tó mo ṣí lé oródò tó ń gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bàjọ́ kìí ṣe fíìmù náà fẹ́ àti ká lọ para àti ká gbogbo travel ìkan ọpọlọ lélẹ̀ so Yorùbá ló yọ̀dẹ̀ kọ́ má kanra mọ́ Ìgbò tó bá ní ìgbà tó wà lọ́wọ́ yìí pé wọn ò gbọ́dọ̀ gbé lọ tọ́lẹ̀tì o pálọ̀ kitchen ló ti fẹ́ máa lò ṣùgbọ́n láńlọ́ọ̀dù fún ara ẹ̀ tó bá ti gbé lọ sí tọ́lẹ̀tì tẹ́nì kìíní bá ti tẹ́nì kejì bá ti ọjọ́ tẹ́nì bọ̀dì bá fẹ́ ṣe dù àti bá ṣe gá wọn ní ṣe bí abọ́ ìrọ̀pẹ́ wọn ní ṣe bẹ́ẹ̀ ti gbé lọ tọ́lẹ̀tì ló yẹ kí n ṣe bẹ́ẹ̀ yẹn so wọ́n jọ sẹ́tù òun lọ̀rọ̀ wa so kàn fi wọ́n lẹ̀ jẹ́ kò sí kankan ọjọ́ tí but ọjọ́ tá àlejò bá máa lọ bí eré náà ló máa rí o ó ní yíyọ ẹkùn tójú kọ́ bàbá ẹ ṣé gan Olúwa túbọ̀ sọ agbára dọ̀tún sá. Thank you, sir. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n